Ẹ̀sánú wa torí Ọlọ́run. Ẹ̀sánú wa. Ní mo lórí ọmọ o. Ní burú. Aláyé ò ní gbẹgbẹ fún ilé oúnjẹ jẹ o. Ẹlẹ́dàá ló ní gbàbọ̀dé. Ẹ ṣeun. Ẹ mà ṣe. Ẹ ṣeun. Ní mo lórí ọmọ o. Ẹ ṣeun. Aráyé ò ní jẹsẹ̀ lọ́wọ́ yín o. Olùyọ́ máa ní burú. Ní mo lórí ọmọ o. Ẹlẹ́dàá ló ní gbàbọ̀dé. Ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ̀ mẹ́ta aráyé ò ní bí yín o. Olùyọ́ máa ní gbàbọ̀dé. Ẹ ṣàánú mi o. Olùyọ́ máa ní burú. Ẹsẹ̀ kan ni wọ́n ń lò ẹjọ́ ẹ ṣàánú. Ẹsẹ̀ yìí ò ní lọ lédè yín o. Kòbéèkó ẹ ṣàánú wa. Ẹjọ́ ẹ ṣàánú wa o. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi tó. Ẹjọ́ yóò ní gbẹ̀sẹ̀ lọ́wọ́ yín o. Ẹ ṣàánú wa o. Ní mo lórí ọmọ o. Orí yóò ní ìkúrú. Kí má ṣẹ̀rù ẹgbẹ́ mi o. Kí má wáyé wá wòran. Ọ̀gá níbo lẹ ní ká máa lọ báyìí? Ìtújọba lọ wá àbùkù fẹ́. Aago mẹ́rin ti fẹ́ lù. No, aago mẹ́rin ò tí lù about 15 minutes to 4 ló kún báyìí ọ̀gá. Ó yá ní ìṣó ń lé báyìí. Ilé ni kò máa lọ báyìí. Aago mẹ́rin ò gbọ́dọ̀ lù bá mi ta. Mo dáràn. Àwùsùbìláì. Ọ̀gá mo ti gbọ́ kò sí wàhálà. Àwùsùbìláì. Màá tó délé ní ìsìn. Nìṣó ń lé ilé báyìí. Mi lọ́mọ. Aago mẹ́rin ò gbọ́dọ̀ lù bá mi ta. Ọ̀gá mo ti ń sáré. Ṣé kí ẹ. Ọ̀gá mo ń sáré. Bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹni tó kọ ọkùn ló fi dára tí ó tọ́. Wọ́n fi mí dá rẹpẹtẹ ara ńlá wí máa yẹ wù ó. Ẹlẹ́bùrú ìkẹ́ fi mí dára tó wù mí. Ẹ kú jókòó sà, ọ̀gá. Kí ló bá ṣe? Mo fẹ́ ní kí n bá yín bẹ̀rù wọlé ni. Bí ìtànà. Dédé mo yan sàká mo mọ Ọlọ́run lọ́kan àti wípé ànábì Muhammad sallallahu alaihi wasallam ló jíṣẹ́ mo dẹ̀ tún gbààwẹ̀ Ramadan dédé kí wà. Níbàdàn ni wọ́n bí wá sí o, Níbàdàn ni wọ́n bí wá sí, bàbá tiwa pẹ̀lú wọn lónìí ilẹ̀. Bàbá tèmi pẹ̀lú wọn lónìí ilẹ̀. Níbàdàn ni Níbàdàn ni wọ́n bí mi. Ẹ má pọ̀tẹ̀ bá ń tó dára jẹ́ o. Gẹ́gẹ́gẹ́. Ìyá kúrú olóhùn bọ̀. Bàbá Gateman wọ́n ṣe ọ̀rọ̀. Tani ta ló ń ṣe? Ṣé inú ilé yìí wọ́n kò mọ̀ kí mo ń wù ẹ̀ náà? Mo rẹ̀ bọ́ rẹ̀ wà pọ̀. Mo kàn mú mọ́ra ni. Yé wí fún ẹ, mo nífẹ̀ẹ́ rẹ pọ̀. Wọ́n bá jẹ́ wà ní kẹ́ràn kó ńlá yọjú, ṣé bí ibi ti bí rẹ̀? Mo ti mọ̀ pé bí mo máa wà, èmi ti mọ̀ tẹ́lẹ̀. O ò ní làákàyè kọ́kọ́, mo ti lọ wẹ́ lẹ́nu géètì mi ò rí ẹ́. Làákàyè ó pọ̀ ju o ò ní. Ṣé bínú mọ́tò yẹ kó dókòó sí? Kí ṣe kó má ṣúlẹ̀ kí n lé yìí? Orí yín ò pé ni. Kádórí yín pé ni ẹ̀ ní lajú yín sílẹ̀ kẹ́ máa fi ríran kẹ́ má ní làákàyè kọ́kọ́. Kí lẹ fi yàtọ̀ síra yín? Ọ̀lẹ́ńtẹ̀ náà fà. Rẹ̀yìn kúkú dẹ́rẹ́bà ọ̀bùsáàbù kọ́kọ́ nínú ilé yìí. Ó gbọ́dọ̀ máa rí kí ló ń ṣẹlẹ̀ wíwá. Ẹ̀yin ò rí wípé gbogbo ìgbà tí ọmọ ọ̀gá bá ti kú lówó ọ̀gá máa ń pọ̀ sí ni. Èmi náà wò náà. Àwọn wò ó. Mo sọ mo lóògà ṣoògùn owó ni. Ṣé ìgbà ṣoògùn owó kí èèyàn máa ná bẹ́ẹ̀ lẹ́dàá? Kó jẹ́ gba yóò ọ̀gá owó ní gbogbo mo ti kú tán. Ọ̀gá ṣoògùn owó ni. Ní àná mò ń bọ̀. Ọ̀gá ṣe gbé ọkọ̀ rìsíìfù kọ́ọ̀lù yẹn ní ground 80 million contract. Ìgbà wo ni Jọkẹ́ kú ẹ sọ fún mi? Nígbà wo ló kú? Ìjẹta kí lẹ ti rí? Èmi tí mò ń wọnú ilé wọn lójoojúmọ́ yìí ojú mi rí mẹ́wàá
yàrá kan bẹ nínú ilé ọ̀gá wa yìí wọ́n bí ẹnikẹ́ni dá kó ta fẹ́lẹ́fẹ́lẹ́ lẹ́nu ọ̀nà náà kódà bí ìyàwó ọ̀gá ṣe jẹ́ yẹn ju ọ̀gá tó wọ́n bí dá. ọ̀gá tiẹ̀ yàrá tó sọ yẹn gangan ní ìsìn pé ọ̀gá ní kó má wọ̀ yàrá yẹn ni mo fẹ́ wọ̀ níbi ó ti pẹ́ díẹ̀ ó ti pẹ́ gan bí mo ti fẹ́ wọlé báyìí ọ̀gá mi lé mi bí ajá ni àti pé ó ní nǹkan kan tí ọ̀gá máa ń ṣe nínú yàrá yẹn every 7 days láago mẹ́rin ọ̀gá ò jẹ́ kẹ́ni kankan wọ̀ bẹ̀. arìnrìn ni ìwọ ìgò òkú ìdánù wọ́n iná ogun wọ́n jàjẹ́ sára wọ́n ti ọ̀gá wáyìí wọ́n dáwọ́ lẹ́gbẹ̀rún ọ̀gá arìnrìn orí ti ẹbẹ̀ tó ti mú lúró yẹn nǹkan tí mò ń sọ gangan ni wípé tí mo fi wá bá yín gangan òun ni wípé ẹ wò mí dáadáa kẹ̀dẹ̀ fún mi lóṣù 3 mo máa kú ni ọ̀gá ṣe máa lò mí gbẹ̀yìn ní. èmi tiẹ̀ ti mọ̀ pé wọ́n ní ikú kan torí wọ́n lo súnmọ́ ọ̀gá wọ́n ló kọ̀ọ̀kan lọ so wá rẹ́ẹ̀dí máa lọ sí kejì òun la látẹnujẹ. bẹ́ẹ̀ o ogun púpọ̀ rárá ni. gbẹ̀mí èmi ò sí lára yìí. èmi ò ṣe é lò. èmi ò sí lára yìí. èmi ò sí lára yìí. tó o bá ti dáná tó o wà ń bẹ̀. mi ò ní dákẹ́ bá tèmi já. tó ti jẹun. ìwà ò takọ́jú oúnjẹ mi takọ́jú. Mọ́mí, mo lọ ń kúrò lọ́dọ̀ aláàjì mi. Ṣé kò ń ṣe wípé o ti lọ da gbogbo nínú ibi rúmọ̀ aláàjì wò? Rárá omi ìdárò. Ó dẹ̀ lójú. Yes. Sọ́la àti wípé ṣé òun táìmù ni? Ṣé òun lọ lé kéwòn ni? Mọ́mí, mo ń lọ. Ẹ fún mi lówó. Mo máa ra nǹkan tí bá mi lójọ. Kò jowó kí tó fẹ́ lówó. Bẹ́ẹ̀ni. Èmi ò ní mi ò fún ẹ lówó. Àmọ́ ní ìsìn ọ̀rẹ́ fẹ́ lówó. Màá tún lè jẹ́ kó mi tí mo rí mo ń ṣe àdúrà lọ́wọ́ ń bí ni. Màá tún lọ sókè lọ mú owó wa. Mọ́mí, dìde. Kí ló ṣe? Wait! Kí ló ṣe ọkọ mi? Dúró! Ta ló wà lẹ́? Ẹ gbà mí o! Kí ló ṣe? Bọ́kù! Ẹ gbà mí o! Kí ló ṣe? Ẹ bá mi wojú ẹ! Ẹ gbà mí! O ti jókòó báyìí o ti jókòó! Omi! Ẹ̀gbọ́n! Ẹ bá mú kí wọ́n tọ̀! Hospital ni! Hospital kí! tóṣù bá ti parí báyìí bá ti tẹ́wọ́ mi báyìí mo ti gbowó mi fi ṣiṣẹ́ bímọ o. kí lórí tó fi sọ bẹ́ẹ̀ ajá ní nǹkan kan tó orí tó fi sọ̀rọ̀ yẹn kí lórí. ẹ wò ní alẹ́ àná báyìí alá tí mo lánú ilé mi kò dáa rárá ṣe lórí mi ń dìde jọ ni àwọn àjọ̀dún lóríṣiríṣi mi ò ṣiṣẹ́ ń bímọ. aláǹtakùn ṣó takùn sí. ẹ farabalẹ̀ ọ̀rọ̀ tó sọ yìí ló prompt nǹkan tí mo fẹ́ sọ yìí. ṣé àwọn pété ìbàlájì ni mí ní nǹkan bíi ṣé ìjẹrin kọ́ ni mo gbà láàjì lọ síbi kan ilé kan ṣe ló wà níbẹ̀ inú igbó ni báyìí láti ṣe fẹ́ jáde sí mi báyìí mo kọ́kọ́ rí green ojú aláàjì nìyẹn o nígbà tí mo tún rí yellow nígbà tí aláàjì tún bá ṣojú wọ́n di red pápá ń bá rí ẹ̀ mo kàn rí àfáà yẹn ni ọ̀gá irùngbọ̀n ẹ̀ débí ó mú tẹ̀síbíù yẹn about 84 inches pápá ń bá rí ẹ̀ aláàjì ti lò mí wọ́n ti fi mí ṣògùn owó. ìyàwó bá lọ. tí mo wí fún yín ẹ ń gbàgbé gbọ́ ni aláàjì ṣògùn owó ni. ó ṣògùn owó ni. ṣé kí bá níwájú aláàjì báyìí ẹ ti ṣògùn owó níbẹ̀ kí màá mú bẹ́ẹ̀ lẹ́dà. ẹ ní bínú kí mo pẹ́ àná mo bá ti wá ṣùgbọ́n contract tí ó wà nílẹ̀ mo sáré lọ fún àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ti sign ẹ̀. and trip yín ẹ̀yin àti Dr. Abiodun Adeoye àti Adeyile ma travel lọ sí Brazil at the same time. pé wọ́n sọ pé àwọn fẹ́ rojú yín gangan wọn fẹ́ kẹ́lòmí wá. kí ni wọ́n ló ṣẹlẹ̀ ṣé kìí ṣe pé wọ́n ní àwọn kan tí a ní kí wọ́n import fún wa ṣé kìí ṣe pé wọ́n ló ní problem. kò ṣe torí yẹn wọ́n làwọn fẹ́ rojú yín gangan. ok wọ́n ní àwa 3 partners láti partnership ọkọ̀ wọn fẹ́ rí kò sí wàhálà ẹ máa jẹ́ kí Chief Adeye àti Honourable Abiodun Adeoye máa ṣe káwọn ọgbọ́n pa ẹ̀
Then àwọn estates àti kọ́ àwọn tí wọ́n ní wọ́n ti ń jáde fún àwọn fáìlì wọn dẹ̀ ti dọ́dọ̀ mi so nǹkan tó ṣẹlẹ̀ sí ni pé bóyá wọ́n máa wá by next week but a bá ti jọ ṣe meeting nǹkan tó bá jẹ́ àtikọ́ meeting wa dẹ̀ wọ́n á lè jẹ́ kí n mọ̀ láti ṣe handing over fún mi. ó bẹ́tà kò ṣe sórí ẹni tó bá fi tiẹ̀ sílẹ̀ tó ń gbọ́ ti ẹ̀yìn ẹlẹ́ni Allah ló máa ń bá òun náà gbọ́ tiẹ̀ ó tiẹ̀ jẹ́ pé òun gba owó oṣù all the same má wàá pẹ́ kó tó dé ọ́fíìsì so àwọn untreated files tó wà lórí table mi make sure kó o treat wọn. Allahumma salli ala sayyidina Muhammad wa sallim. Allahumma salli ala sayyidina Muhammad wa sallim. Pẹ́ ó sùn lábẹ́rẹ́ ìyẹn tó sọ̀rọ̀ kulẹ̀. àmọ́ ṣé mi lọ. ìjọba ọ̀gá wa eléyìí lọ sọ pé jíun fóònù ṣá. àwọn bọ́ọ̀ náà jí fóònù mi ó lè ní wọ́n iṣẹ́ àti mọ́ ẹgbàá ẹ mo rí wọn ìbọn mo rí gbà tó mú fóònù yẹn gan mo rí gbà tó wọbẹ̀ tó mú fóònù yẹn àwọn bọ́ọ̀ yẹn sì kọ́ embarrass mi nígbà yẹn àwọn jí fóònù mi. ẹ̀yin náà kọ́sítọ́mà àwọn náà kọ́sítọ́mà. ọtí mélòó ló ti rà lé. ó ti bí sí ẹ ń bá mi rajà yìí. kí ni yàrá yẹn. àgbàlẹ̀ tù àgbàlẹ̀ tù yà sí pé lọ́wọ́ àti mọ́ ẹ̀rọ ojú fún mi. ẹ̀kẹjọ lélẹ̀ ẹ̀kẹjọ tó bẹ̀ yẹ. wà á wá lẹ̀ ọ̀rọ̀ mi tó bẹ̀ yẹ. àgbàlẹ̀ tù mi ìṣẹ̀mọ̀ wá gbà. oyè mi ìṣẹ̀mọ̀ wá gbà ìjọ. sídọ̀ wo ṣe ń pẹ́ ẹ lé o tó tà sí wá sí ìbàṣà jí fóònù rí ni irú wa kò tẹ wàá mọ̀ bóyá ìmọ̀ ṣe ń báyọ̀ sọ̀rọ̀ number one ọba ìlú kọ ó wà ń bẹ̀ sídọ̀ fóònù o lè jẹ ẹyẹ mi náà. possible. ebi tí mo lọ wọ yẹn pé bàbá ṣe rí àwọn ilé ìtẹ̀ wọn wọ́n sọ tó ti pẹ́ ni wọ́n. Ọlọ́run báyọ̀ ò dẹ̀ ṣẹlẹ̀ nígbà yìí kò ṣẹlẹ̀ nígbà yìí. àgbàlẹ̀ tù máa ń pọ̀pọ̀ sí máa sọ pé ń jí fóònù. àwọn náà jí fóònù yẹn sẹ́ mo rí gbà tó mú fóònù yẹn bí iṣẹ́ àti àgbàlẹ̀ tù mi sáà ṣe mọ́ wá bí wáyé. àgbàlẹ̀ tí bẹ́ẹ̀ ṣe wáyé ní ibẹ̀ yìí wáyé o ṣó ti yé yín àì máa wẹ̀ mí àjí wú gáì kó máa sọ fún wa pé nọ́mbà wà olórí tó àgbà nínú fóònù kí ló wà nínú fóònù poison àdúróṣẹlẹ̀ náà. bàbá ọtí rẹ lọ wà. nínú fóònù kí láyé fi fóònù ṣe. ara yín ẹ̀jẹ̀. àdéhìn lówó dé kọ́wọ́ ká lè jalè. títí. àgbàlẹ̀ tù fúnra rẹ̀ wọ́n ká lè. bàbá ẹ ká sàn ṣe rí. ọ̀gbẹ́ni wọn ló jí fóònù. ọ̀gbẹ́ni wọn ló jí fóònù. àwọn làwọn jí fóònù. bàbá mọ́kàn ní kí n bọ́ sílẹ̀. ìgbà bá ìgbà wò tó bá rí fún àkọlà jí fóònù yẹn ayé máa bàjẹ́. ẹ dákẹ́. ibo ló rẹ̀ pé wa wọ́n yìí pariwo ń bí. bí mo bá gbọ́ oyé òní wọ́n jíra wọn ní fóònù arákùnrin tó sì ní fóònù rẹ̀. iṣẹ́ wo lẹ́yìn ṣe o. bàbá ọlọ́run street boys làwà àdèmú kan mọ́ kan yé abẹ́ ìtẹ̀mí. ọlọ́run rí àbúkọ wọn. basket ìgẹ́mà ọlọ́run. bàbá Ajagunbalẹ̀ làwà àdè tó máa ń gbowó kọ́lé à ń gbowó ralẹ̀ ó lè nìkan ló pọ̀ ọmọ ọṣẹ́ àwọn lórí sísè títí ọlọ́dà làwà. bàbá àgbàlagbà ẹja lè ní ta. mo dẹ̀ máa ń tó gogoro and step down. ẹ̀yà ẹ̀rù jàjà. yíyan àbí tútù. àbọ̀ mọ́ bẹ́ẹ̀ ẹ máa gbé síbí báyìí ó máa dúró síbẹ̀ ẹ ti kẹ́ẹ̀sì. àwọn funfun lẹ́yìn. ẹ o bàbá ẹ máa gbọ́ torí fọmọlúwàbí ẹ kò yé ẹ bá ṣe wà yìí ọmọ bá ní àtọ̀rọ̀ ni wá o a kì í ṣe ọmọ bá ní àjàgbà ẹ o ifá funfun ṣe fẹ́ gbọ́ tí a bá ní àwọn bá yí pé kẹ́ ṣe kéde kẹ́ ṣọmọ fún wa ọlọ́rọ̀ bá mọ̀ lọ́bọ̀ ọmọ jẹ́ wa. bàbá ṣeré mi poison. anytime ẹ bá pè mí lè máa ń jẹ́ gbogbo network lè máa ń bá. sábà ẹ̀ dúró rè sábà ẹ̀ ṣe kí ni ó dúró. abẹnú gbé sábà. customer care ọ̀lẹ́. òní gbogbo ìgbà tí wọ́n bá pè wọ́n ni wọ́n ń dá wọn lóhùn. kí ni wàá ń sọ yìí. ṣé èèyàn mọ̀ pé tí mo bá fà kára mọ̀ tí. ṣe fẹ́ gbọ́ ṣe fẹ́ gbọ́ ọba ọba ní poison ọba wa ẹ̀yìn bá sáwọn ní sáàfù yìí. bàbá máa jẹ poison. ọgbẹ́ jẹ́ nìyẹn ọlọ́run. ọ ti yé mi.
bàbá àṣẹ ibẹ̀ mi ṣe wà yìí gbogbo ṣe tó lọ yìí èmi ni personal assistant wọn àmúgbálẹ́gbẹ̀ẹ́ wọn mo jẹ́ ọlọ́mẹ́gbẹ́ ṣe wà yìí ọlọ́ àwọn ibi wọn máa mo jẹ́ àmúgbálẹ́gbẹ̀ẹ́ mo dọ̀ máa wò nìyẹn. ṣeré síbẹ̀ ẹ̀yin máa ń jagun gbálẹ̀ ẹ̀yin ń gbowó lé ṣé àrí bẹ́ẹ̀ ti wà yìí. bàbá làló ti sí ẹ̀yìn ká máa lọ. tí mo sọ olè ni wọ́n tẹ̀. àmú kí sùn ẹ̀. olùṣẹ́ ni tí olè ní ẹ́ tí mo sọ fún yín àná jí fún yẹn náà ẹ ṣe wa ẹ ṣe mo dúpẹ́ o. olè ní wọn náà olè mo sọ mo wà nínú di mọ́tò àwọn náà mú. yòókòbíà agbára àtàkì ẹ̀ tó àyè bàbá abúlé ló jẹ́ báwo bẹ̀ wọlé mọ́lẹ́ yóò dára kọ́. wá gbé súnmọ́ mi ó yá yí ilẹ̀. wọ́n máa ṣe yọ ọmọ ilé ìkéré o. ẹ kalẹ̀ o ẹ kú jókòó sá ẹ jọ sídọ̀ fún mi. ẹ farabalẹ̀ ẹ sún sẹ́yìn dalẹ̀ ń wà kí ló dé. sídọ̀. tó bẹ́ẹ̀ ni bí gbọ́. láti ibo. ká sókè ká sókè. a ní kò gbé sókè òun bẹ́ẹ̀ ká sókè ọ̀yà ẹsẹ̀ ẹ jà mọ́lẹ̀. ṣe burúkú ó ṣe rí. láti lọ kí ló ṣe láti. láti àdúgbò náà ni èmi mo nílẹ̀ tó wà ní ẹ̀yìn ilé máníjà ń bẹ yìí. ilẹ̀ ńlá tó wà lẹ́yìn yẹn àbí. èyí dáhùn ẹ dáhùn. ilẹ̀ fẹ́. mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ ni wọ́n ní kí n wá rí sí dọ́ọ̀fù olú ẹ̀ kí n wá síbí. dúró. wá rí sí dọ́ọ̀fù mi lè ṣe ní tìǹbù. defense ẹ sọ fún wa yẹ ká mọ̀. gbogbo ẹ̀ ni mo fẹ́ ṣe àmọ́ foundation ni mo ṣe fẹ́ ṣe báyìí. sídọ̀ ẹ kí ló fẹ́ ká ṣe fún ẹ ọgbọ́n. firstly ẹ kọ́kọ́ san owó àgbo tá a mú ìgbà. èló ni gbogbo owó wa. kò tiẹ̀ pọ̀ oríkèwé. 1,500. Hey, just like that. Bọ́ọ̀lù sọ̀rọ̀ ẹ̀kọ́ ni mo bá yé o. láfẹ́ ká ṣe fún ẹ báyìí. ẹnu bẹ́ẹ̀ ṣe foundation yìí. ẹ jẹ́ ká ti di pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ ẹ máa sanwó dígà ẹ máa sanwó ṣọ́ọ̀bẹ̀ ẹ máa sanwó pọ́ńpọ́n ẹ máa sanwó sìmẹ́ntì ẹ máa sanwó yẹ̀pẹ̀ ẹ máa sanwó òkúta ẹ máa tún wá sanwó workman. Ọlọ́run kò pọ̀ kékeré ni. sá ẹ wò gbogbo ẹ pátápátá òun ni mo ti sanwó ẹ kò sí kankan tó dẹ̀ kù tí mo fẹ́ rà mọ́. àkìlọ̀ ń ṣe lè nà bàbá. sálọ́ mẹ́gùn wa. ó ń tẹ̀mí lọ́mọ ìmọ̀ náà. sálọ́ máa ṣe wà. àṣeyìí. ọlọ́run ọba. ọ̀gbẹ́ni àwọn ò kí ń ṣe supplier o. Ọlọ́run. yẹ bá farabalẹ̀ dáadáa wọ́n máa ṣàlàyé. Ọlọ́run sọ àlè báyìí. sórí dígà ṣọ́ọ̀bẹ̀ pọ́ńpọ́n àwọn tó máa lò tàbájẹ́ kọ́ lò náà máa rí lò kó yí ẹ kòkó àwọn tó máa já yẹ̀pẹ̀ tàbájẹ́ kọ́ já náà máa rí lò tó máa já búlọ̀kù jókòó tàbájẹ́ kọ́ já náà máa rí lò gbogbo owó yẹn pátápátá fún wa ní 300,000. bàbá o. sá. má wulẹ̀ sá lọ farabalẹ̀ gbala yìí tó kù. sẹ́fìmí lédè French. báwo lẹ́sẹ̀kẹsẹ̀. kò tún bẹ́ẹ̀ lọ. Hey, àlàyé listen and listen good. ìyẹn nìkan kọ́ o tó bá tún fẹ́ ṣe fẹ́ǹsì wàá san owó tó bá dé líńtẹ̀ tó fẹ́ dẹ́ẹ̀kì wàá san owó tó bá parí ẹ̀ tó bá ń ṣe rúfin wàá san owó o tún wá parí ẹ̀ kó tí ń gbélé ẹ̀ o tún wá fẹ́ yọ ṣọ́ọ̀ṣì wájú ta wàá san owó lọ́wọ́ ọ̀pá wàá san owó lọ́wọ́ ṣé o ti gbọ́. ṣé o gbọ́dọ̀ máa fún mi rìsíìtì ẹ̀ ṣá. Oh my God YT ṣé o fẹ́ gbọ́ ṣé rìsíìtì ló fẹ́ fọkàn balẹ̀ àwọn kan ló máa dúró tí gbogbo kan tó kó kalẹ̀ yẹn wá sí security ó sì kò tó máa ṣẹlẹ̀ ṣé o ti gbọ́. má pàlà ti àgùn àlàyé ṣókùn gba rìsíìtì pósí ni. àti yóò kí gba rìsíìtì. ọlọ́ọ̀gbà bẹ́ẹ̀ni. ó dà mo ti gbọ́ máa san owó yẹn bẹ́ẹ̀ ṣe sọ
Ìyálàgbò ẹ fún mi ní 3,000 naira. Mi gbọ́. Ìlú wo ni a? Ọ̀ṣun ni lọ́dọ̀ ẹ̀sà òkè. Ọ̀ṣun ni ọmọ òkè Ọ̀ṣun wà òkè. Ọ̀njẹ́ kó dárúkọ lú mi fún mi. Ìlú wo ni ẹ? Ọ̀lẹ̀lẹ̀ tó wọnú ẹ̀kọ́ jáde mọ́nà. Ooo, à ń ṣe ilé yẹ̀ wò. Aláyé tó bá lọ tó bá tún pẹ́ wá tún gorí ẹ̀. Gidi. Kò yí ẹ. Tó bá tún pẹ́ wá tún gorí ẹ̀. Ọlọ. Tó bá pẹ́ tó bá tún wá pẹ́ owó yẹn máa lé o. Ọmọ ètò ọ̀rọ̀ tó ti gbọ́. Ó máa lé o. Ó máa lé. Kò ní pẹ́ mo ti gbọ́. Poison coded bó ṣe ń lọ yẹn ẹ mọ nítò ẹ. Kí ló wá ṣe pẹ̀lú àwọn ọ̀gá yìí? Kí ló wá nípa yìí? So ibi tá à ń bọ̀ lélẹ̀ tó sọ̀rọ̀ fún látara tí mo ti fi ẹ́ léèrè. Kí ló wá ṣe mi báyìí? Kí ló wá ṣe ni mo sọ fún ẹ? Kí ló ní ṣe pẹ̀lú wọn? Ẹ gbà mí dókòrò náà. Ṣé wọn kì í ṣèyàn ni? Èèyàn làwọn ilé àwọn onífra kù yìí lèèyàn lọ́dọ̀ ti tiẹ̀. Èèyàn làwọn ilé yìí àwọn ọmọ ọ̀tá. Lóòótọ́ wọn lè sọ. Ṣùgbọ́n tí ìwà ìta bá tún ra aṣọ ṣé ìtara wa mú wọn. Ó mọ̀ bóyá tá a bá bá wọn sọ̀rọ̀ náà wọ́n lè ti lè ṣe é. Alájà ǹlẹ́ o association mi ò bá wọn ṣe ń tèmi o tó bá mọ̀ kó fẹ́ bá wọn ṣe ṣó ti gbọ́ wà á dẹ̀ gbọ́rọ̀ ẹ̀ tábàdélé. Ó dẹ̀ èmi máa bá wọn ṣe. Wàhálà ti èyí. Kùránì sọ pé ká máa wọ́ tàkùn tàwọn ọ̀rẹ́ lọ́ní ká máa ṣe. Mò ń bọ̀. Àìsí gbé fún mi. Àìsí gbé fún mi. Alájà tó rí ibò ẹ káàárọ̀ mà. Máa rí ká rẹ̀. Lọ́ọ̀lì ọlọ́run kéèlè sídọ̀. Bíbẹ̀ pọ̀ lé. Tó bá dọ̀là máa bá yín mú. Éèbà ọlọ́run ṣé ẹ fẹ́ gbọ́? Gidi gan tí wọ́n á mọ̀ yìí pé ìfẹ́ ń ṣe eré gidi gan. Ẹ̀yà wèrè gan ni tó bá ní kò wá fọ pátá ó fọ́ tó bá ní kò wá ṣe kínní ó ṣe ọlọ́run ọba mọ̀. Bó ṣe rí fún ọ ni ó ṣe máa rí fún gbogbo wọn. Àṣàfi ọba bá ojú rere alápàdé ṣùgbọ́n ọba aláìní ọlọ́run ọba. Halimat hey ọkọ mi Halimat yẹ tàbí ni ẹ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló wọlé o Halimat sàríà kí ló ṣe kí ló ṣe. Ọlọ́run ọba àwọn òwe mo ṣe sìn ẹ́ tó tí mo ṣàfòmọ́ fún ẹ tí mo tọrọ dáríjì lọ́sàn-án lóru ibi gbogbo ẹ̀ṣẹ̀ ìgbà ìwé mi kí má bèbè mi ìkíní kú ìkejì kú ẹlẹ́kẹta tó tún jẹ́ àgbàlagbà láàrin wọn ló tún fòṣọlẹ̀ ló tún kú yìí. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. So, ó gbà fún ọ.